ó dìdéré oyin sí lọ láfárá àfòmọ́ ti kúrò lọ́rùn ọ̀pẹ ọ̀pálá ń bá ọtí òyìnbó fọ́ o onítàhùn so òkúkú rí sọ ikúdóró ilẹ̀ ń jẹyàn bàbá Kúnlé ológun dúdú ti lọ ikú ti pa orí Fúnmiládé ó dìgbà o. ó dìdéré oyin sí lọ láfárá àfòmọ́ ti kúrò lọ́rùn ọ̀pẹ ọ̀pálá ń bá ọtí òyìnbó fọ́ o onítàhùn so òkúkú rí sọ ikúdóró ilẹ̀ ń jẹyàn bàbá Kúnlé ológun dúdú ti lọ ikú ti pa orí Fúnmiládé ó dìgbà o. àpáta délé arọ alágbẹ̀dẹ ò sí mọ́ ikúdóró ìkòkò fọ́ apẹ́dà páàdì Prince orí Fúnmiládé Adésọjí wá lọ sọ́run rèé sinmi bàbá Yẹ́misí lọ nílẹ̀ yíya orí mọ́ bàtà ti jákùn ó dìkàlẹ̀ ọ̀pálá ń bá ọtí òyìnbó fọ́ onítàǹso orí sọ ikúdóró ikú pa bàbá tó bí Kúnlé ológun dúdú lọ́mọ bàbá Dékúnlé ò sí láyé mọ́ ilẹ̀ ń jẹ́ èèyàn. Prince orí Fúnmiládé Elijah Adésọjí ó dìgbére ó tún dojú àlá o ó dojú àjíǹde àgbà nínú ìjọ Celestial Prince Adesọji Elijah ọ̀kan dàǹgbà ló jẹ́ nínú àwọn àgbààgbà tí wọ́n mú kíjọ sẹ̀lẹ̀ rinlẹ̀ tá gbòǹgbò fẹsẹ̀ múlẹ̀ nílùú Ilé-Ifẹ̀ lọ́dún 1976 ní ọmọ ọba Adésọjí orí Fúnmiládé ti darapọ̀ mọ́ ìjọ mímọ́ ti Celestial aláṣọ funfun wọ́n jẹ wọ́n mu wọ́n rìn pẹ̀lú ọ̀ṣọ́fà nígbà tí wọ́n ń bẹ lókè pẹ̀. Lydia Àbáyọ̀mí Ẹ́sítérì ẹkú lédè bàbá yín tó lọ kò kúkú sẹ́ni tí ò ní kú ẹni bá ń tanra rẹ̀ ló kù. ọmọ ọba orí Fúnmiládé Elijah ọmọ wọn lóde Ìlàrẹ́ jáde láyé ariwo gbalẹ̀ kankankan wọ́n ní onínúure ti lọ sálákejì bàbá àpèsì ló rájò àìbọ̀ bàbá Prince Kúnlé ológun dúdú lọ bàbá Déọlá bàbá Bùnmi bàbá Rónkẹ́ máa gbọ́rùn sọ̀rùn lálákejì Elijah gbogbo ènìyàn ní dárò rẹ̀ bàbá Ṣẹ́gun bàbá Túnmiṣẹ́ lọ ó lọ ibi tá ìbáni dé ó lọ kọ̀kọ̀ọ̀kọ̀ bí ẹni tú mi lọ́rùn akèrègbè ojú ajá Prince Kúnlé ológun dúdú wá ṣe sóó lẹ́yìn ẹranko bá mi Kúnlé ológun dúdú Mrs. Yẹ́misí kò sẹ́ni à ń fọ̀rọ̀ lọ̀ mọ́ tó kọjá wáìdù lókè a pè Prince Adésọjí bàbá ò lè sọ̀rọ̀ mọ́ ọjọ́ ajé oṣù keje ọjọ́ kìíní ọdún 2024 ní kòwé kan ṣàdédé ké kòwé ọ̀hún ké kòwé ọ̀hún ò ha ìràwọ̀ ńlá já lójú sánmọ̀ a ò tètè mọ̀ pé bàbá Kúnlé ológun dúdú ló rìnrìn àjò àìbọ̀ bàbá Lydia àti lọ bàbá Àbáyọ̀mí ọkọ̀ Comfort tẹ́ni adé tó dolóògbé níjọ́sí apọ̀kọ̀ Felicia títí Prince orí Fúnmiládé Elijah Adésọjí ó dorí kodò láì sọ̀rọ̀ ọ̀pọ̀ ló ń wí pé ṣé bàbá tá a rí lánàá ńlẹ̀ ló kú ikú bàbá tó bí Kúnlé ológun dúdú ó ṣe gbogbo ayé ní àhín ọ̀rọ̀ táwọn ènìyàn ń sọ lẹ́yìn ikú bàbá pé ẹni ire ni ló fi mí lọ́kàn balẹ̀ dé góńgó pé bàbá wáyé ire ó sayé ire ó tún láwọn ọmọ ire bá mi Kúnlé ológun dúdú ilé dọwọ́ yín o ọkọ̀ alhaja ọkọ̀ táyélolú ọkọ̀ sọ́jà ọkọ̀ òṣèlú baálé kànyìn ẹrù ẹbí Olódùmarè ọba bá ọ gbé oṣù kárìbì tó rẹrù àgbà kólúwọ ọba ó bá ọ dẹrù dórí gbogbo ẹbí ẹkú ìdèlé Prince Adésọjí kò sí ẹni tí ikú Adésọjí ò dùn tó fi mọ́ gbogbo ará àdúgbò gbogbo ọmọ ẹgbẹ́ ìtẹ̀síwájú akéwì ti Nigeria Chanters Progressive Union a kú àdúró tí aṣíwájú wa Prince Kúnlé ológun dúdú èdè òkè oníṣe ní tẹ̀léńtẹ̀lé ọdún àjìnà síra wọn ẹ sàmì kẹgbẹ́ tó àmì mi ọmọọba Adésọjí Elijah ó ti lọ́ńtẹ̀ náà nù bàbá ẹ̀sà bàbá Déọlá ó tún di bá padà wáyé tá a padà wáyé ọmọ tuntun gbèsè sáà ní kú oníkálukú ni ó san jẹ tó bá tásìkò Adésọjí ńlẹ́ o ọmọ wọn lóde Ìlàrẹ́ nílé Onífẹ̀ aládé tó ní ṣẹ́ṣẹ́ fún ọmọ Ìlàrẹ́ àtẹ̀lóògùn yegbè Ìlàrẹ́ mọ̀kú òjò wúfẹ́ òòyè ọmọ Adéjokùn àfàlà ọmọ Adéjolú ọ̀kẹ́mọ
ọ̀kẹ́mọkẹ́yà bí àlè ọmọ arọ́pọ́n lájomi tó rọ ẹṣin ọmọ onífẹ̀ẹ́ ọ̀ọ́ni tí ń jayé ọlọ́ba ọmọ ajókòkò bí ewu orí òrìṣà òde Ìlàrẹ̀ ọmọ bó bá mi rẹ́ máa bọ́ rẹ́ ajé onímọ̀kò kan òfúnni níjà Ṣàngó tí ń bínú sónírọ́ dààmú dààbò dààmú àgbọ̀ olókun tí ń sojú alábòsí kàṣàkàṣà ọmọ ewé dodo kìkì oògùn ọmọ ẹlẹ́wì jí oògùn ewé kan oògùn kan gbéra ńlẹ̀ ó dìde ọmọ ewé ń jẹ́ oògùn wà oògùn tásà tí ò jẹ́ ewé ẹ̀ lókù kan ewé kan mo pè lóde Ìlàrẹ̀ ìgbèwé ń jẹ́ mi lójú ọlọ àlọ́gbàlà ń lọ ìráyè ìyábọ̀ bá lọ tán dákun bùn mí lọ́lọ́ ìyá ń lọ lọ́wọ́ ọmọ rẹ̀ ń lọ ṣùgbọ́n tọ́ ọmọ ló tètè kúnná ju ti ìyá ẹ̀ lọ gbèrè Olúmọlá ọmọ jáwé sọ ló kọ èdè mọ́sọ̀rọ̀ balùfọ̀n Prince Orífúnmiládé relé ayérayé bàbá bùnmi bàbá Rónkẹ́ máa gbọ́rùn sọ̀rùn re bàbá Ṣẹ́gun ohun tí wọ́n bá ń jẹ lálẹ́dẹ ọ̀run ni ó jẹ bàbá Túnmiṣe ó ti déré ó dòwúrọ̀ ó di déré oyin sí lọ láfárá àfòmọ́ ti kúrò lọ́rùn ọ̀pẹ ọ̀pálá ń bá ọtí òyìnbó fọ́ o oníkàhùn so òkúkú rí sọ ikú dóró ilẹ̀ ń jẹyàn bàbá Kúnlé ológun dúdú ti lọ ikú ti pa Orífúnmiládé ó dìgbà o. tí wọ́n bá bi ní léèrè wípé ta ló kọrin ewì ìdágbére fún bàbá Kúnlé ológun dúdú ọba akọrin ẹ wí fún wọn ẹ jẹ́ kó yé wọn wípé àpátápàrọ̀ ewì lèmi ń jẹ́ ọmọ Òṣògùn ọmọ olókòrè ọmọ jàrán ọmọ ọba tó nílẹ̀ lẹ́sẹ̀ omi ọmọ aládé tó ní ṣẹ́ṣẹ́ fún èmi lọ́ọ́ máa ṣòókò mo gbéra pa ó di bí tá a forí mi sọlẹ̀ sí níbi ojúmọ́ ti mọ́dé gbogbo ilẹ̀ kílẹ̀. ó di péré oyin sí lọ láfárá àfòmọ́ ti kúrò lọ́rùn ọ̀pẹ ọ̀pálá ń bá ọtí òyìnbó bọ̀ o oníkàhùn so òkúkú rí sọ ikú dóró ilẹ̀ ń jẹyàn bàbá Kúnlé ológun dúdú ti lọ ikú ti pa Orífúnmiládé ó dìgbà o.